Aláròyé máa wí o. ìdí tí mo fi dá ilé ẹ̀kọ́ gíga méjì sílẹ̀ lẹ́ẹ̀kan náà lórúkọ ìyá tó bí mi, Ọlágúnsóyè Òyìnlọ́lá ṣàlàyé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá ti sọ pé òun fi orúkọ màmá òun Alọ́ládé Òyìnlọ́lá sọ ilé ẹ̀kọ́ fásitì àti kọ́lẹ́ẹ̀jì tí òun ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ láti lè sọ orúkọ ìyá òun náà di mánigbàgbé títí láéláé ni. Nígbà tó ń ṣí aṣọ lójú Abọ́ládé Òyìnlọ́lá College of Health Sciences and Information Technology tó wà nílùú Òkùkù nípínlẹ̀ Ọ̀ṣun ni Òyìnlọ́lá sọ fún àwọn oníròyìn pé kò sí ẹni tí yóò gbọ́ Òyìnlọ́lá tí kò ní rántí bàbá òun tó ti fìgbà kan jẹ́ olókùkù. Ó ní bẹ́ẹ̀ ni wọn kò lè sọ ìtàn ìpínlẹ̀ Èkó àti ti Ọ̀ṣun láì dárúkọ ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá sí i. Ṣùgbọ́n kí orúkọ ìyá òun náà má bàa di ohun ìgbàgbé ló ń ṣe pinnu láti fi orúkọ rẹ̀ sọ ilé ẹ̀kọ́ ńlá méjèèjì náà. Òyìnlọ́lá ṣàlàyé pé ohun tó wà lọ́kàn òun tí òun fi dá fásitì àti kọ́lẹ́jì náà sílẹ̀ ni láti rí i dájú pé àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àti ti orílẹ̀-èdè yìí ní àǹfààní sí ẹ̀kọ́ tó yè kooro kí wọ́n bá lè wúlò fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí lọ́jọ́ iwájú. Gẹ́gẹ́ bó ṣe wí, bàbá mi kò láǹfààní sí ẹ̀kọ́, ṣùgbọ́n ó gbàgbọ́ púpọ̀ nínú ìwé kíkà gẹ́gẹ́ bí ogún kan ṣoṣo tí òun lè fún àwọn ọmọ. Ó sì rí dájú pé gbogbo àwa ọmọ rẹ̀ la kàwé. Àyọrísí rẹ̀ sì ni nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí yìí. Orúkọ bàbá mi kò lè parẹ́ nínú ìtàn, bẹ́ẹ̀ sì ni orúkọ tèmi náà, ṣùgbọ́n nígbà tí yóò bá fi tó 200 ọdún sí àsìkò yìí, ta ló fẹ́ rántí orúkọ màmá mi mọ́? Ìdí nìyẹn tí mo ṣe pé fásitì àti kọ́lẹ́jì yìí ní Alọ́ládé. Láìpẹ́ ni kọ́lẹ́jì yìí yóò gbéra sọ nítorí gbogbo ìwé àṣẹ tó yẹ ká gbà lọ́wọ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdásílẹ̀ àwọn kọ́lẹ́jì lórílẹ̀‐èdè yìí láti gbà lẹ́yìn tí wọ́n ti wá ṣàyẹ̀wò sí onírúurú àwọn nǹkan tí a ti ṣe síbẹ̀. Òyìnlọ́lá wá gba ìjọba àpapọ̀ nímọ̀ràn láti wá nǹkan ṣe sí bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ṣe ń fi orílẹ̀‐èdè yìí sílẹ̀ lọ sí òkè òkun. Ó ní lára àwọn ìgbésẹ̀ tíjọba àpapọ̀ lè gbé ní ṣíṣàmójútó ètò ìlera lọ́nà tí yóò máa mú kí iṣẹ́ àwọn dókítà yìí rọrùn àti fífún wọn ní owó oṣù àti àjẹmọ́nú tó nítumọ̀, eléyìí tí yóò mú kí wọ́n dúró sin ilẹ̀ bàbá wọn. Nínú ọ̀rọ̀ tirẹ̀, alága ìgbìmọ̀ tó ṣèdásílẹ̀ Alọ́ládé Òyìnlọ́lá College of Health Sciences and Information Technology, ọ̀jọ̀gbọ́n Peter Òkèbùkọ́lá ṣàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá sí kọ́lẹ́jì náà yóò yàtọ̀ gédégbé níbikíbi tí wọ́n bá dé lórílẹ̀‐èdè yìí àti lágbàáyé. Ó ní yàtọ̀ sí òun fúnra òun tí òun yóò máa wá sí ilé ẹ̀kọ́ náà lóòrèkóòrè láti kó àwọn akẹ́kọ̀ọ́, àwọn ọ̀jọ̀gbọ́n tó dáńtọ́ bíi 45 káàkiri àgbáyé ni wọ́n ti wà nílẹ̀ báyìí láti kó ìmọ̀ sí ọpọlọ àwọn akẹ́kọ̀ọ́ tó bá wá sí kọ́lẹ́jì wọn. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.